Ẹ̀yin èèyàn wa, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, kí gbogbo ẹ kúrọ̀lẹ́ níbikíbi tí ẹ ti ń gbọ́ mi báyìí báyìí. Ẹ kú dédé àsìkò tá a wà. Ẹ ṣeun tẹ́ fi ń tẹ́tí sí wa. A kú iṣẹ́ àná. Ìní ìyá sàn wá sówó, sàn wá sọ́mọ. A sàn wá sálàáfíà bàbá ń lẹ ọ̀rọ̀. Ní orúkọ Jésù Olúwa wa. Amen. Now, kí ló lóun jẹ́? Bàbá yẹn wọ́n ní gàrú àbí kí ló lóun bí gàrú, gàrú gòlòlò. Hmm. Ara mi ìrírí ni mo rórí ológbò látẹ̀. Ní bàbá yìí dẹ̀ bẹ̀rẹ̀ pálapàla nínú ọ̀rọ̀. Ló wá bẹ̀rẹ̀ sí ní sọ orí burúkú ọ̀rọ̀. Pẹ́pẹ́pẹ́ sí o. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Kò sí nǹkan tó tẹ́ wọn lọ́rùn. Ó dẹ̀ ní tẹ́ wọn lọ́rùn. Ayé burúkú náà dẹ̀ máa gbé gbogbo wọn pátápátá náà máa fọwọ́ ara wọn máa para wọn dànù. Wọ́n ti ń para wọn náà. Ẹ wo adúrú nǹkan tó ń ṣẹlẹ̀ ní North. Ẹ wo bó ṣe ń para wọn. Wọ́n ń para. Ṣèbí àwọn Christian náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn ń pa. Wọ́n rò pé nígbà tó dẹ̀ wá yá, Ọlọ́run wá kọjú ìjà sí wọn. Ó jẹ́ káwọn ọmọ ogun ọ̀run kó sọ̀kalẹ̀ látọ̀run. Tó fi di pé àwọn nìkan lára wọn wá ń fúnra wọn ní ògùn jẹ. Wọ́n ní ká má ṣòpò bá wọn jà. Pé fúnra wọn náà máa fúnra wọn lóògùn jẹ. Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní para wọn nìyẹn. Àwọn North ló bẹ̀rẹ̀ sí ní pa. Wọ́n ń pa oríṣiríṣi. Ẹ mọ̀ pé agbára Ọlọ́run pọ̀. Òun ló ń dà wọ́n lédè rú. Òun ló ba ayé wọn jẹ́ tó sáyé wọn báṣabàṣa. Báwo lẹ ṣe sọ pé àwọn ọmọ Ọlọ́run wọn ò ní kó jà lọ bá yín. Ẹ̀yin nìkan náà lè máa face àwọn ọmọ Ọlọ́run tẹ́ bẹ̀rẹ̀ sí ní pa wọ́n papọ̀. Nípa kúpa. Ẹ rí pé Nemesis ló ń jà lórí wọn. Ó di dandan. Ó gbọdọ̀ jà. Ẹ̀yin èèyàn. Bàbá yìí ló lóhùn gàrú bí gàrúùsù gòlòlò mọ́là yẹn bí Fúlàní tèkí ṣe àwọn mọ́là. Àwọn mọ́là èèyàn dáadáa ni wọ́n. Ó ti pẹ́ táwa àti mọ́là tí a gbọ́ pé àwọn Fúlàní kan pé wọ́n ṣe kìnnì. Àwọn bàbá Tinubu yìí náà dá lẹ̀. Nígbà ayé Goodluck, wọ́n ní Goodluck kò mọ̀ ṣe. Bàbá Tinubu yìí kan náà ni. Òun ló bá wọn protest, ló ṣe protest, òun ló dẹ̀ ṣe gbogbo ẹ̀, ló ṣe gbogbo ẹ̀, ló ṣe. Òun gan lórí àwọn protester nígbà yẹn. At the end of the day, bí ó wá di pé ó ṣà try gbogbo possible ways pé kí Buhari wọlé. Bí Buhari ṣe wọlé. Kí Buhari tó wọlé, wọ́n ti lọ kó gbogbo àwọn Niger. Wọ́n ti kó wọn wọlé. Gbogbo bandits àbí kí ni wọ́n pè é. Bandits wọ́n ti kó gbogbo wọn lọ. Wọ́n ti gbé gbogbo wọn dé. Wọ́n ní kó lọ hide wọn sínú igbó. Iṣẹ́ tó jẹ́ pé òun àti Tinubu ṣe nìyẹn. Àṣírí ló tú kì í ṣe pé bóyá kan dédé sọ, àwọn náà sọ. Wọ́n náà ní kó lọ há. Àwọn Fúlàní yìí kan náà ni o. Wọ́n ní kó lọ hide wọn sínú igbó. In case tí Goodluck bá yarí pé òun ò ní fi ìjọba lẹ̀ pé òun máa continue. Pé kí wọ́n bọ́ síta, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jagun. Ètò Ọlọ́run, ọba orínúróde olùmọ̀ràn kan tó ti rí inú bọ̀bọ́ yìí. Ó ti mọ̀ pé ẹni Ọlọ́run ni kò ní àpọ́n, kò ní kíní. Ó ya fi ilẹ̀ fún wọn ní wọ́rọ́wọ́. Nígbà tí ẹ̀mí mímọ́ ti ṣí létí ìpàkọ́. Tó ti ṣí létí, ló ṣí létí pé wá, ó jẹ́ ya fi ilẹ̀. Lórí àwọn pípé wọn plan dáadáa fún ẹ o. Bẹ́ẹ̀ òun ni Goodluck ṣe ya tètè fi wọ́n lẹ̀ jẹ́jẹ́. Bí wọ́n ṣe wọlé nìyẹn. Ẹ̀mí mímọ́ ò bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní bíi pé wọ́n ti ẹ̀ ṣe nǹkan kan nígbà ayé Goodluck pé tí Buhari náà máa ṣe ṣe. Wọ́n pa dẹ̀ǹdẹ̀ síra wọn lára. Wọ́n ṣe. Àwọn nígbà tó wá yá ló wá sú wọn. Àwọn tó ti tọ́jú sínú igbó pé at any time tó ogun bá máa jà kán lè rí ẹni tó máa jagun fún wọn. Ó yìí wà lọ́wọ́lọ́wọ́ dì sí. Tí bàbá Tinubu tó rí kan ṣe sí. Kẹ máa wo bí Ọlọ́run, wọ́n ní Ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́. Tí ó lò sí express ló ń lò sí. Jet ló ń lò sí. Láti tètè san fún olúkálùkù gẹ́gẹ́ bí ìṣọ̀wẹ́. Bí bàbá Tinubu ṣe rí nǹkan ṣe sí títí dè nínú. Wọ́n yìí ń pa ọ́, wọ́n yìí ń ṣe. Nígbà ayé bàbá Tinubu náà, tí bàbá Tinubu nígbà ayé tó ló yìí wà láyé. Ọlọ́run ní jẹ́ kí mi ò tọrọ ikú fún anybody. Gbogbo a máa wà láyé, a máa wà láyé. Ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ wa ló máa fi ìyà jẹ olúkálùkù. Ló máa dá sẹ̀ríyà fún wa. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ ọwọ́ olúkálùkù máa dá sẹ̀ríyà fún. Wọ́n ní a ṣe ní ìṣe rẹ̀, Ọlọ́run ṣẹ lómi. Ní Buhari o. Nígbà Buhari náà ṣe tiẹ̀ títí.
nígbà tó fẹ́ di òpin láti sọ pé kóun hand over ó lóun ò fẹ́ hand over ó tún fẹ́ mú haúsá n kò jẹ́ pé ibi tán di òdì sí wọ́n tún fẹ́ dára wọn o láàárín ibẹ̀ yẹn wọ́n tún fẹ́ dára wọn Tinubu nù kinní kan nù ibẹ̀ ni bàbá Tinubu láti gbọ́ gbogbo atótónu tó máa ń sọ pé èmi ló kàn because ìbínú yẹn ló fi sọ pé òun ló kàn nígbà tó fẹ́ dára wọn ìgbà wo ni kí ló ń jẹ ìgbà wo ládìí ò ní jẹ́ fún ara wọn wọ́n tún bẹ̀rẹ̀ sí ní jẹ́ fún ara wọn ẹ̀wọ̀n ọlọ́run báwo lè ṣe rí ọlọ́run wá sí ọba mi ògbéni níjà kẹrù òbó níjà so láì fọ̀rọ̀ gun o bí wọ́n ṣàtọ́jú àwọn bandit àti gbogbo àwọn búkò gbogbo wọn wà nínú igbó wọ́n dúró de pé ó dìgbà tí ogun bá máa dé so my people nígbà tí ogun òde wá dé wọ́n wá tó wá fọwọ́ ara wọn fẹ́ fa ogun fúnra wọn ìbá gbọ́ pé bàbá Tinubu pé ìbá àwọn kìíní Fúlàní gan ń bá wọn bu wọn kún ní kì í ṣe kìíní kì í ṣe bọ̀bọ́ yìí ó kì í ṣe Muslim gidi wọ́n ní partly Muslim partly Christian èwo lèwo náà ṣé kò wá tí ì farahàn ìbá jẹ́ ṣé Muslim ni bàbá àbí Christian we don't know bẹ̀tí iṣẹ́ burúkú ò ní jẹ́ ká mọ ìtọ́ ń ṣe bí kìíní òun àti Buhari gbogbo plan wọn Ọlọ́run ti bá yí ẹ̀jẹ̀ ṣe bá wọn pé ìgbà tí Buhari wà tí tán rí pé ó dàbí pé Ọlọ́run ti ń dáná lé wọn lórí Ọlọ́run ó ti kẹ̀yìn sí wọn ṣé mọ nǹkan tí wọ́n wá sọ wọ́n ní wọ́n fẹ́ lọ sí asọ́rọ̀ wọ́n fẹ́ lọ dábẹ̀rù àwọn ará wọn náà ni àwọn tán lọ tọ́jú pé bí ń pa wọ́n Buhari ò tọ́jú wọn wọn ò ṣe gbá wọn ṣàwó àwọn wọ̀ ní káwọn lọ jókòó sínú igbó báwọn yẹn ṣe ń bọ́ síta ní ẹ̀tọ́ bẹ̀rẹ̀ sí ní kidnap tán òun lè fi rí wọn pé wọ́n lọ ń dáná ní gbogbo ọ̀nà Ìbàdàn expressway Benin expressway tán lọ ń ṣe orí burúkú tán dẹ̀ ń ya àtàbúlé lábúlé tán bẹ̀rẹ̀ sí ní nípa àwọn èèyàn jẹ wọ́n gba owó ransom wọ́n wá sọ pé ṣèbí bàbá ṣèbí nígbà tán kó wọn sínú igbó tán dẹ̀ fìdí wọn tán dẹ̀ ṣe kọ́kọ́ torí ẹ̀ làwọn ṣe jáde gbogbo ẹ̀ náà ni gbogbo ayé gbọ́ngbà yẹn ẹ̀yin náà gbọ́ ẹ̀yin èèyàn wa so at the end of the day wọn wá lílọ ṣe é lọ bíbọ̀ ṣe é bọ̀ nígbà tí bàbá tí Tinubu kí ló ń jẹ́ Buhari dẹ̀ ṣe gbogbo rádaràdá tiẹ̀ ó kúrò ìyẹn ogún ọdún gbé náà ó máa jóni lọ́wọ́ ẹ wo ó sọ pé kò sí nǹkan kan nígbà tí ìdájọ́ Ọlọ́run bá máa dé bá níbikíbi tó bá wà wọ́n sọ pé Buhari ṣe tiẹ̀ ó ṣe 8 years ó kúrò ó ṣe kìíní nígbà tí Ọlọ́run bá máa sọ pé òun dé nobody can say no wọ́n máa sá kolobá bẹ́ẹ̀ ni nígbà bá Tinubu wá wọlé òun tí ẹ wá wọ̀ sí times 3 nǹkan tí Buhari ṣe times 3 ní ti bàbá yẹn kan ó lóun nìkan ló mú rẹ̀ síbẹ̀ ó lóun ló kàn ó ní kò lè sẹ́ anybody torí ẹ̀ ló ṣe ń hùwà kò mọ̀ ti wà confused ó débẹ̀ báyìí wọ́n ní èèyàn tẹ̀ ní tẹ̀sẹ̀ bọ odò kó wá máa kígbe òtútù òun lọ̀rọ̀ bàbá Tinubu so ní ìjìm bàbá Tinubu náà ẹnìkan gbójúgbóyà ó lóun Fúlàní bàbá yẹn ṣẹnu pẹ́rẹpẹ̀rẹ ó ṣẹnu yẹ́gẹyẹ̀gẹ ó dàbí ìgbálẹ̀ àgbépo ó ti sọ̀rọ̀ ńgbà kan ńgbà tí wọ́n ní ìyàwó Tinubu kó lọ fún ó lọ sí Ifẹ̀ ó lọ fún bàbá yẹn ní 1 billion àbí kinní kan pé kó fi ṣe èrè àbí kó fi maintain nǹkan kan wọ́n ṣàṣọ yẹn bákan òjíṣẹ́ bàbá yìí náà ló jáde yẹn gárú gòlòlò yẹn òun náà ló tún jáde ló tún padà wá sí ló tún wá sọ pé kinní kan kòkó bàbá àṣà sùn kinní kan kòkó bàbá àṣà sùn so nǹkan tó ṣẹlẹ̀ ni pé kí wọ́n sọ fún Sunday Igboho ọ̀rọ̀ Sunday Igboho ló wá fi sí ẹnu tó wá ń dùn bí ṣúgà lẹ́nu ẹ̀ ẹni tọ́lọ́run bá máa bá a parun tọ́lọ́run máa bá a yọ kúrò bí jìgà ìyẹn gúrásẹ̀ gòlòlò bí gọlọ̀lọ̀ ló lóun jẹ́ bí gòlòlò ìyẹn bàbá burúkú yẹn ó ní gọ́ọ̀mẹ́ntì ọ̀fíṣà sí lóhùn wọ́n sì gọ́ọ̀mẹ́ntì ọ̀fíṣà lóhùn kinní kan kòkó bàbá àṣà dókítà náà tiẹ̀ ń kó sàṣọ àwọn òyìnbó bálabàlà yẹn òyìnbó àwọn Fúlàní ó sọ ádìlẹ tí ẹ fi máa fi gbọ́ torí gbogbo ọ̀rọ̀ ni wọn kò kí ń clear at the end of the day ló bá ní Sunday wọn gbogbo wọn Tinubu ranjú lẹ̀
gbogbo wa ranjú lẹ̀, Nàìjíríà ranjú lẹ̀, Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ranjú lẹ̀ sínú Sunday Igboho. Ó lọ tender letter ní British kìíní kan, ó lọ ṣe gbá, ó lọ ṣàwo. Wọ́n dẹ̀ ń wò. Instead ó dẹ̀ tender ẹ̀ tán pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. Wọn ò wá mú. Torí pé ó ti jẹ́ Yorùbá, wọn ò mú, wọn ò ṣe gbá. Òun kọ́ ni wọ́n ti mú Nnamdi láti ọdún yìí. Wọn ò fi lẹ̀, wọn ò fi lẹ̀. Wọ́n wá fi Sunday Igboho lẹ̀ kó máa yan káàkiri. Pé ṣé òun ló yan? Instead kán lọ mú, kán lọ arrest ẹ̀. Mo ní orí burúkú ti bá bàbá yìí. Ó sọ bí ìgbà pé òun gangan ni igbákejì Ọlọ́run. Ó sì gbàgbé. Wọ́n láṣìwèrè gbàgbé pé ó ní Ọlọ́run ò sí. Ó sọ bẹ́ẹ̀. Ó ní Ọlọ́run ò sí. Irú ẹ̀ ni bàbá Guras Gololo náà ń pè. Àánú bàbá yẹn ṣe nígbà tó bá máa rí ìdájọ́ Ọlọ́run, tó máa rí ìbínú Ọlọ́run, tó bá ní kíndé tán lọ mú, wọ́n gbọ́dọ̀ lọ mú, wọ́n gbọ́dọ̀ lọ mú. Ṣé rí pé bàbá yẹn, ká sì máa wò. Ọlọ́run nìkan ló lè dájọ́. Ọlọ́run nìkan ló mọ bó ṣe máa handle ẹ̀ ju báwa gan ṣe lérò lọ. Ẹ̀yin èèyàn wa, mi rí jù báyìí lọ. Tí gbogbo yín bá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, ẹ rí inú screen tó ń ṣe bálabàla, tó ń ṣe rádaràda, tó ń ṣe bí wèrè. Ariwo tó pa nígbà tí ìyàwó Tinubu tó lọ sí Ifẹ̀, tó lọ donate that 1 billion tí gbogbo èèyàn ń pariwo. Àti bàbá yìí náà ló jáde o. Yorùbá nìkan náà ń ṣe sí. Yorùbá kan náà ń ṣe gbogbo ẹ̀ tí wọn ò ṣe fún wọn sí ẹ̀rántí wọn ní North. Bí ìyàwó Tinubu ó tún ṣe bẹ̀rẹ̀ ẹ̀rù bà á. Wọ́n gbó jìgìjìgìjìgì. Kíní yẹn ó ní sleepless night. Ìjọ́ kejì àbí ìjọ́ kẹta ni a tún gbọ́ pé ìyàwó bàbá Tinubu ṣe ló tún lọ sí North o, tó lọ lérí lẹ́ka fún wọn. Ó gbóúnjẹ bíbà. Trailer láìmọye oúnjẹ ló fi gbé lọ fún wọn. Tó tún fún wọn ní òbítíbitì owó tó jẹ́ pé kò lóǹkà. Ẹ̀yin èèyàn wa, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká máa fi Nàìjíríà ṣàdúrà. Yorùbá nation wa ti gbà náà, ṣùgbọ́n gbogbo àwọn àdúrà tẹ́ máa gbà, gbogbo àwọn tó ń fẹ́ kí ìlọsíwájú bá wa ní Nàìjíríà yìí, k'Ọlọ́run kó bá wa so wọ́n mọ́lẹ̀, kó sọ wọ́n di tá ń wọlé lágbára Kristi. Ọlọ́run á dẹ̀ ṣe ìdájọ́ yẹn bó ṣe tó àti bó ṣe yẹ. Ẹ wo gàrú Gololo yẹn. Mo rí nǹkan tí mo fẹ́ fi bàbá yẹn wé, àfi ká hand over fún Ọlọ́run. Bẹ̀tí Sunday yẹn, ó kú tì, wọ́n mú tì. Ẹni t'Ọlọ́run ti dá ni, kò ṣeé farawé. Ṣé ó yé wa? Ẹ bá wa, ẹ ṣe bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Ẹ bá wa share, kẹ́ dẹ̀ bá wa subscribe, kẹ́ bá wa love. Ẹ ṣe tẹ́fẹ́ tẹ́tí sí wa. Bye.